pẹ̀lú ògo Ọlọ́run Tinubu ò ní rí nǹkan kan ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Tinubu ò ní rí nǹkan kan ṣe fún yín. The only genuine reason tí Nàìjíríà ò fi dá tí ò sì fi ní dá, the only genuine reason tí Nàìjíríà ò fi dá tí ò sì fi ní dá ó ní pé so orílẹ̀-èdè ilé dá ṣá, sí orílẹ̀-èdè ilé so lè dá ṣá. Bàbá Alápẹ̀rẹ̀, I'm highly disappointed. Ìyá tẹ́jẹ́ yẹn kàn jẹ́ for nothing. Òṣèré mélòó tẹ́lẹ̀ bá lẹ́kọ́ jáde fún campaign yẹn gbà yẹn? We are over 100. Over 100. Gbogbo àárín kiri àtàgbàlagbà àti ọmọdé. Níbi táwọn kan ò lè campaign wọ àwa wọn bẹ̀. Olúwa ẹ̀mú wa ní ọjà káàkiri láì ṣe wèrè. Ṣé wọ́n gbowó kalẹ̀ fún yín tẹ̀ ń ṣe gbogbo stress yìí gbà yín lọ? Wọ́n gbé nǹkan kan kalẹ̀. Èpè oríṣiríṣi ló ń lọ lórí kọ́mẹ́ǹtì gbogbo àtàjáde. Wọ́n post èpè sí everybody. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like. Mo wà highly disappointed pẹ̀lú interview tí Bàbá Alápẹ̀rẹ̀ ṣe. Mẹ́sì tán wà disappointed torí pé reason, the only genuine reason tí Nàìjíríà ò fi dá tí ò sì fi ní dá, the only genuine reason tí Nàìjíríà ò fi dá tí ò sì fi ní dá ó ní pé oníkálukú máa ń ṣe kíni personal interest oníkálukú òun ló máa ń support. Tọ́ ọ̀rẹ́ ò lẹ́nu àáfàá Kíìmù nípa bí bàbá wa Alápẹ̀rẹ̀ òòṣà àgbà òṣèré ni ṣe jáde tó ní pé ojú àwọn rí tó nígbà táwọn ń campaign fún Tinubu láti wọ ipò ààrẹ. Tinubu náà ló wá wọpò ààrẹ yìí tí àwọn ọ̀gbọ́n pa táwọn ọ̀gbọ́n kò. Bàbá Alápẹ̀rẹ̀ òòṣà tiẹ̀ sọ ń tójú àwọn rí nípa bí àwọn ṣe ń pinnu láti campaign láti polongo ìbò fún Tinubu àti gbogbo àwọn òṣèré. Ó ní débi pé àwọn wà láàrin ọjà ojú àwọn rí tó. Ó sọ nípa ti Igwe ìyẹn Ọláìyá ó sì lọ sí etí odò tó bọ́ra ẹ̀ sí òwò ọmọlúàbí tó sì ń gbàdúrà kíkankíkan lóru gànjọ́ kí Tinubu kó di olórí orílẹ̀-èdè. Ó ní Tinubu wá di olórí orílẹ̀-èdè tán ó láwọn ò gbọ́ gá àwọn ò gbọ́ gò bẹ́ẹ̀ làwọn ò sì rí nǹkan kan pálá láti inú ìjọba rẹ̀. Ó wá sọ bí ìjọba òun ṣe rí gan lénìí pínú àwọn ò dùn. Ọ̀rọ̀ yìí gan òun ló wá jẹ́ kí àáfàá Kíìmù jáde gbayagbaya wípé ojú gbàùntì fún àpinnu òòṣà láti jáde gbayagbaya káwọn làwọn dìbò fún Tinubu. Ló ní láti ìgbà Tinubu ọ̀hún ti wá débẹ̀ kí la lè sọ nípa àṣeyọrí tí Tinubu gan ṣe. Ó ní kí la fẹ́ sọ nípa amenities, ó ní kò sí, ó ní kò síná, ó ní kò sómi, ó ní bẹ́ẹ̀ sì ni ìpanilọ́tún lọ́sì ó ní kò jáwọ́. Ó tún sọ̀rọ̀ nípa bí gbogbo nǹkan ṣe gbówó lérí báyìí pàápàá bí olóko ò sì lè roko mọ́ tí olódò ò lè rodò nípa pàápàá bówó epo sì wọ́n gógó. Òun náà ni àáfàá Kíìmù wá jáde gbayagbaya tó sì pè gbogbo àwọn tí wọ́n campaign fún Tinubu níjà. Ẹjá máa gbọ́rọ̀ ọ̀hún, ẹjá gbọ́ bí àáfàá yìí ṣe sọ̀rọ̀ yìí, ẹjá máa bọ́rọ̀ ọ̀hún bọ̀. Yorùbá Parapọ̀ TV, ìṣọ̀kan ọmọ Yorùbá ló jẹ wá lógún o. Personal interest lóníkálukú fi ń ṣe òṣèlú, self interest tóníkálukú fi ń ṣe òṣèlú ní òun ló bà ayé orílẹ̀-èdè jẹ́, òun ló bà ayé orílẹ̀-èdè jẹ́. À ń pariwo ẹ jẹ́ ká gba Yorùbá ilẹ̀ Yorùbá, ẹ rí i pé ìyàtọ̀ ń bẹ láàrin personal interest kéèyàn ó ní ìmọ̀ pé èmi ni mo fẹ́ benefit lára ẹni tó fẹ́ ẹni tí ń contest yìí, ẹni tí ń contest yìí tí mo bá ṣiṣẹ́ fún máa benefit personally lára rẹ̀. Ó ń lọ́pọ̀lọpọ̀ ìṣòro tá à ń kojú lórílẹ̀-èdè nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà as a whole. Kì í dẹ̀ sànà láti ń kojú ìṣòro yìí, kì í sànà ó ti pẹ́ tí àwọn tí wọ́n jẹ́ àwọn baba ńlá kú baba tó yẹ pé personal interest tí wọ́n ni wọ́n ń ṣiṣẹ́ fún nínú òṣèlú, ẹni tí wọ́n bá gbé kalẹ̀ nínú òṣèlú orílẹ̀-èdè yìí, ẹ lọ wo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n bá support wọn, kì í ṣe pé kí torí orílẹ̀-èdè yìí ó lè bá a dáná fi support ẹni yẹn o, torí personal interest kí n lè bá a gba mo gbọ́dọ̀ gba ẹni yìí tó bá wọlé màá rí contract gbà látọ̀dọ̀ rẹ̀, tẹ́ni yìí bá wọlé àwọn ọmọ mi wọ́n á rí iṣẹ́ gbà látọ̀dọ̀ rẹ̀, tẹ́ni yìí bá wọlé èmi náà láǹfààní ó máa fún mi ní position nínú ìjọba rẹ̀. Àwọn èèyàn ń support olóṣèlú láti wọlé sórí ipò lénìí just because of self-interest, just because of personal interest. Ẹ wo interview Bàbá Alápẹ̀rẹ̀, ẹ wo interview, ẹ wo personal, ẹ wo bí wọ́n ṣe subhanallah ìjàlá. So orílẹ̀-èdè ilé dáṣá, sí orílẹ̀-èdè ilé so lè dáṣá, self-interest. Nínú interview yẹn rí pé ìgbà tí bàbá Tinubu jáde àwa ń tiwa o,
Yorùbá nation la gbé dání gbà yẹn tí gbogbo ayé dẹ̀ mọ̀ àwọn èèyàn ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọmọ ẹni ò ní sẹ́ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì àwọn ọmọ yín tẹ́ ní ẹgbẹ́ fìlẹ̀kẹ̀ sí nídìí yẹn they have personal interest they have self interest tó bá jẹ́ pé torí interest gbogbo wa tó bá jẹ́ pé interest gbogbo wa gbogbo àwọn ọmọ Yorùbá náà fẹ́ lọ represent kò bá dáa inú wa ò bá dùn tayọ̀tayọ̀ la bá fi máa support àwọn ọmọ wa because they have similar interest they have personal interest they have self interest kì í ṣe interest wa tó bá jẹ́ pé títí wa ọ̀rọ̀ wa ni wọ́n ń rò ìjà wa ni wọ́n fẹ́ lọ jà títí wa ni wọ́n fẹ́ lọ ṣe kò sí tó ní ká máa support àwọn èèyàn wa kò sí tó ní kí Yorùbá nation gan wá láti pilẹ̀ kí la fẹ́ fi Yorùbá nation ṣe tí àwọn tó jà ṣáájú wa tó bá jẹ́ pé interest wa ni wọ́n fẹ́ lọ represent kò sí táwọn Yorùbá nation ṣe táwọn olóṣèlú wa bá ń represent interest wa Yorùbá nation ò ní come kò ní gbérí kò ní sọ pé òun ti ẹ̀fẹ́ wáyé ṣe ti ẹ wo interview tí bàbá Alápẹ̀ní ṣe. ọ̀rẹ́ mi Ọláìyá tó lọ sí òòhàn Iyemọja nítorí Tinubu èpè tó gbà di ìsinyìí kò ìbọnú àwọn èpè ọ wọ́n ń pòsì ẹ̀ sí ní gbogbo gbà. bọ̀ agbọ́ngbà yẹn pé wọ́n fún bàbá Ọláìyá ní ta ló fún kò sẹ́ni tó fún bàbá ló dẹ̀ lọ lẹ́ẹ̀kejì ṣé ó yẹ ká máa fi àgùntàn là káàkiri ká máa fi gbé wọn ṣépè. ẹ ní campaign lẹ́lẹ́kejì fún bàbá. mi ti ro ìṣe pé campaign lẹ́ẹ̀kejì gan àfàìmọ̀ ká má tún fi pè tí. pètì ń dìgan fún ẹni tó bá dìbò fún ṣèyí yẹn wá ń fò káàkiri lọlẹ àwọn ọmọlá káàkiri nínú ìsanwó hospital ṣé kò sẹ́ni tó síkì nílẹ̀ Yorùbá bíi ni hospital mélòó ló ti wọ̀ nílẹ̀ Yorùbá bíi lọ sanwó àwọn aláàrẹ̀ ọlọ́mùbá wa dáyà wa padà fún yóò jẹ́ kò sí ìgbà kan wíyá orí afẹ́fẹ́ yìí. gbogbo ẹni tó bá ti ń fi personal interest sí títí ẹ̀ tó bá ti fi ń tẹ̀lé olóṣèlú kò ní í jèrè bọ́ bẹ̀. ẹ wo bàbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ support bàbá tí náà fi débẹ̀ bàbá tí wọ́n bẹ́ẹ̀ nísìnyí wọ́n tún ti ń kàpé ọdún mẹ́rin mi. kí ni láríjà kí ni taari kí ni kókó gbogbo ẹ̀yin àfa àwọn ẹgbẹ́nu dákẹ́ ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin wúlàmọ́ tẹ́ lọ bá Tinubu ń jò ní tẹ́ lọ bá Tinubu ṣe mítìn lóru jò ní ẹ̀yin dà ẹ̀yin kánsúlọ̀ fúlàmọ́ Ọlọ́run ó bi í léèrè Ọlọ́run ọba ó bi í léèrè atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala taqilun Ọlọ́run bi í léèrè ẹ̀yin kánsúlọ̀ fúlàmọ́ tẹ́ lọ bá Tinubu tẹ́ lọ ṣe mítìn pẹ̀lú Tinubu lóru níjọ́ ní níbo lẹ wà ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n pa ní Benue àárín nínú òlú àfi ẹ wo bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn àwọn ọmọ à ń gbọ́mọ à ń gbágbà mo fẹ́ bi wá léèrè ṣé àwọn tẹ́rọ́rìsì àwọn báńdíìtì àwọn Fúlàní herdsmen ṣé wọ́n lágbára ju àwọn air force wa lọ ṣé wọ́n lágbára ju àwọn sọ́jà orí ilẹ̀ lọ ṣé wọ́n lágbára ju àwọn sọ́jà orí omi lọ tó wá fi di pé láti ẹjọ́ yìí ẹ rí ipa yín ọ̀ká àwọn báńdíìtì ipa yín ọ̀ká àwọn tẹ́rọ́rìsì ipa yín ọ̀ká àwọn Fúlàní herdsmen ẹ̀yin kan ṣàdúrà fún Tinubu ṣé Tinubu ti ṣe ń tà lè fi ṣàdúrà fún lẹ́nu ọ̀gbà tó débẹ̀ ẹ jẹ́ abára sọ òdodo ọ̀rọ̀ ṣé iná ni Tinubu ti rí ṣe ni ṣé omi ló ti rí ṣe fún wa ni ṣé ọ̀nà ló ti ṣe tó yanjú ni ṣé security ló ti rí ṣe tó yanjú ni ṣé education ló ti ṣe tó yanjú ni ogun tí ń jà wá ọkọjá ogun Israeli àti Iran Nàìjíríà ogun tí agbọ́dọ̀ dámà ní ogun tí gbogbo ìlú tí wọ́n bá ń sọ́pọ̀tì ìkánú àwọn méjì tí wọ́n ń jà Nàìjíríà ò tó bẹ́ẹ̀ kó sọ́pọ̀tì Nàìjíríà tí ò lè dogun ogun Boko Haram Nàìjíríà ò hàn ríṣẹ́ láti bí àìmọye ọdún sẹ́yìn ogun Fúlàní herdsmen Nàìjíríà ò ríṣẹ́ internet crisis gan Nàìjíríà ò lè dá yẹjú what a country ìlú téèyàn ó lè fi proud ó máa jẹ́ ìlú tí security rẹ̀ yanjú ìlú téèyàn máa lè fi proud ó máa jẹ́ ìlú tí education rẹ̀ yanjú ìlú téèyàn máa lè fi proud ó máa jẹ́ ìlú tó jẹ́ pé health facility wọn ó yanjú ìlú téèyàn máa lè fi yan gan tá a máa fi proud ó máa jẹ́ ìlú tí electricity wọn tó dúró déédéé what a country Nàìjíríà ó dàbí iná jahannama lórí ilẹ̀ ayé ni
Nàìjíríà dàbí iná jẹ̀nàmà lórí ilẹ̀ ayé gbogbo ẹni tó bá tọ́lọ́run bá ti dá sí Nàìjíríà kò yẹ ó dà pé iná tọ́lọ́run fẹ́ kẹ́niyàn ó wọ̀ ló ti wà. iná inú ayé ó ní Nàìjíríà. ṣé wọ́n ṣépè fún orílẹ̀-èdè yìí ni? ṣé wọ́n ṣẹ́ ìpè fún orílẹ̀-èdè yìí ni? kò sí nǹkan kan tá a lè ṣe a lè dá nǹkan kan kò sí subhanallah ní structure Nàìjíríà ò ní structure Nàìjíríà àwọn olórí wa wọn ò ronú structure kankan fún orílẹ̀-èdè Nàìjíríà ò ní structure oníkálukú ní kó wá ọjọ́ ọ̀la rẹ̀ fúnra rẹ̀ lẹ́yìn ìrònú àwọn olórí wọn ò ju pé báwo ni ṣe fẹ́ kó pamọ́ lọ wọn à ní rònú pé bóò nílùú yìí kí ni àwọn technologies tí àwa náà lè máa ṣe tí economy wọn fi máa dáa wọn à ronú wọn kò tiẹ̀ kò sí tọ́ka wọn. ìrònú àwọn olórí wọn ojú kan jalè kan para wọn kan lè para àlú kan jalè kí wọ́n para wọn kan para àlú. ṣebí Iran àti ṣebí tó ní pé Iran náà fẹ́ wà nínú àwọn ìlú tó tóbi lágbàáyé ṣebí ló ń dá wàhálà lẹ̀ látara nuclear weapon tán fẹ́ ṣe nuclear weapon tí wọ́n fẹ́ ṣe. ṣé bọ́gun pé mo fẹ́ kí ìlú mi ó tayọ àfẹ́kẹ́ ẹgbẹ́ rí ṣé Nàìjíríà ti ẹ̀fìgbà kan ronú pé àwọn fẹ́ kí Nàìjíríà gan káwọn náà ti ẹ̀ tayọ lágbàáyé ṣé wọ́n ronú rẹ̀ rí sá lè ní problem Nàìjíríà ò lè ní problem nípa ogun tó bá jẹ́ togun ni gbogbo àwọn táwọn wà Nàìjíríà ọkàn wa balẹ̀ lè ní problem lórí pé ìlú kankan ò lè bá wa jagun torí pé Nàìjíríà gan ò tó bẹ́ẹ̀ kọ́ tọ́jà Nàìjíríà gan ò tó bẹ́ẹ̀ kọ́ tọ́jà kí lẹ ní tẹ́ bá tọ́jà torí ẹ̀ Nàìjíríà máa ń jókòó jẹ́ ni any country lágbàáyé lọ pé sort of Bakassi Peninsula ìlú kékeré country kékeré kan lẹ́gbẹ̀ẹ́ wa mẹ́yẹ àwọn ilẹ̀ wa tó wà ní Bakassi ṣe bí Bakassi ọkàn gbẹnu wọn pé ẹ sort of ẹ kó lórí ilẹ̀ yẹn Nàìjíríà máa kó torí pé ìrònú àwọn olórí wa kì í ṣe láti pé kí orílẹ̀-èdè kó great. bẹ́ẹ̀ ni 99.9% of Nigerians don't have interest of this country. They have national. That is why the national remains stagnant or even going backward. Oníkálukú ń ṣe ìjọba pẹ̀lú personal interest. Àwọn aráàlú náà ń support ìjọba with inner agenda with personal interest. Báwo ló ilé-èdè fẹ́ great? Táàbà bá ń ṣàdúrà fọlọ́sẹ̀lú kan ó ti rí pé olóṣèlú tó bá débẹ̀ òun máa benefit ni. Tí pásítọ̀ bá ń ṣàdúrà fọlọ́sẹ̀lú kan ó ti rí pé olóṣèlú eléyìí tó bá débẹ̀ àwọn náà fi láti máa wọ ilé ìjọba a lè máa bẹ̀rẹ̀ tó bá wù wá kò sí tọ́kàn wọn pẹ̀lú aráàlú mọ́. Where are the council of ulama? Ẹ̀yin council of ulama tẹ́ ẹ lọ bá Tinubu ṣèpàdé ńjọ́ ní ìkànnì yín ẹ jáde ẹ sọ̀rọ̀. Wọ́n pa àwọn èèyàn ní Benue àwọn council of ulama ò sọ̀rọ̀ ìkànnì yín. Where are the council of ulama? Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Tálápẹ̀ni lóde tálápẹ̀ni lárí máa yẹ àwọn òṣèré àwọn celebrities wa ni ìyà ń jẹ wọ́n torí ẹ̀ ni ò ní jẹ́ kí n bú wọn púpọ̀ orí gbogbo mẹ̀kúnnì tí ìyà ń jẹ ò ní jẹ́ kẹ́ ẹ jèrè bọ̀ orí gbogbo àwọn tí wọ́n padé Benue kò ní jẹ́ kẹ́ ẹ jèrè bọ̀ ẹ wo Ọlọ́run ò lè dá ìyà yín padà bàbá Alápẹ̀ni I'm highly disappointed ìyà tẹ́ jẹ́ yẹn kàn jẹ́ for nothing Ọlọ́run ló sì jẹ́ kẹ́ ẹ jẹ ìyà for nothing pẹ̀lú ògo Ọlọ́run Tinubu ò ní rí nǹkan kan ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Tinubu ò ní rí nǹkan kan ṣe fún yín kennedy sì tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ò ní jó rí nǹkan kan ṣe fún yín because personal interest titi yín ẹ ti wò pé ẹ̀yin òṣèré yẹn ò tẹ́ bá ti kóra yín jáde so tí Tinubu bá ti wọlé ó máa ṣe dáadáa fún yín yóò ṣe ìbá àmọ́ ṣe dáadáa sílùú
à ń sọ̀rọ̀ gbogbo àwọn social amenities, education ọ̀dá, security ọ̀dá, infrastructure kódà, ọ̀nà ọ̀dá, health ọ̀dá, gbogbo àwọn amenities kò sí kankan tó dá. Sọ̀rọ̀ mo expect interview yẹn, mo expect kí bàbá Alápinni kán sọ̀rọ̀ lórí security, kán sọ̀rọ̀ lórí tí tó jẹ́ national interest, common interest gbogbo èèyàn. Ṣùgbọ́n bàbá is talking of personal and self-interest. Ó ní bàbá ò ṣe nǹkan kan fáwọn. So torí kí Tinubu ó lè ṣe nǹkan fún yín personally ló jẹ́ kí gbogbo yín ó kóra jọ síta kẹ́rìn fún ronú gbogbo àwọn ọmọ tẹ́ mọ̀ bí, ronú gbogbo àwọn àrọ́mọdọ́mọ yín, ronú gbogbo èèyàn tí ń bẹ lórílẹ̀‐èdè yìí tí wọ́n ń jìyà tí wọ́n ń sọ́fà. Ṣùgbọ́n ẹ̀yin tẹ̀lé Tinubu gbà yẹn torí pé Tinubu súnmọ́ yín, ó wà lẹ́kọ̀ọ́, ó jẹ́ ìyẹn yín. Torí pé Tinubu súnmọ́ MC Olúọmọ, gbogbo yín súnmọ́ MC Olúọmọ, ẹ dẹ̀ mọ̀ pé ìsúnmọ́ MC Olúọmọ yẹn tó ti já sí pé Tinubu MC ń rí ọ̀dọ̀ Olúọmọ wọ̀. Tẹ́yìn bá jáde tẹ́ ẹ bá tẹ̀lé Tinubu gbà yẹn, MC Olúọmọ lè máa gba oore, yóò lè máa gba nǹkan wá látọ̀dọ̀ Tinubu wá fún yín direct. Personal interest tá a fi ń tẹ̀lé àwọn olóṣèlú òní ń kó ọ̀pọ̀lọpọ̀ ìyà jẹ wá lórílẹ̀‐èdè. Oníkálukú ń tẹ̀lé àwọn olóṣèlú lẹ́nìí just because of self-interest. Ṣé ẹ wo ẹni tí bàbá Alápinni sọ, kò sí ọ̀rọ̀ kankan lórí ẹ̀. Ọlọ́run ló mú yín, Ọlọ́run ló mú yín. Gbogbo ẹni tó bá ti ń fi personal interest sí títí ẹ̀, tó bá ti fi ń tẹ̀lé olóṣèlú, kò ní í jèrè bọ́ ọbẹ̀. Kò ní í jèrè bọ́ ọbẹ̀. Ṣé àdìgbà ẹ̀ jèrè bọ̀? Ẹ̀ lè jèrè bọ̀. Ẹ̀ lè jèrè bọ̀. Orí gbogbo mẹ̀kúnnù tí ìyà ń jẹ ò ní jẹ́ kẹ́ ẹ jèrè bọ̀. Orí gbogbo àwọn tí wọ́n pa ní Benue kò ní jẹ́ kẹ́ ẹ jèrè bọ̀. Ẹ wo ẹ ṣe work to live, ẹ rìn káàkiri inú ọjà, ẹ rìn gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ wọjà káàkiri kí Tinubu lè wọlé. Ó wọlé lóòótọ́ torí pé a ti kọ́ pé yọ wọlé. Ṣùgbọ́n kí ni àníyàn tẹ́ fi tẹ̀lé? Tó bá jẹ́ pé àníyàn tó dá tẹ̀lé Tinubu, gbogbo interview ó yẹ kí gbogbo yóò ti máa jáde, kí ẹ ti máa gbá interview lórí pé bàbá ẹ̀ tí ì ṣe ìfẹ́ nú gbogbo èèyàn, bàbá ẹ̀ tí ì ṣe dáadáa, bàbá security ò tí ì sí, bàbá stable electricity ò tí ì sí, bàbá education wa ò tí ì da. Ìtafẹ́ máa gbọ́ nìyẹn. Ìtafẹ́ máa gbọ́ nìyẹn. Ká máa gbọ́ nípa national interest gbogbo òlu la fẹ́ máa gbọ́ lẹ́nu yín. Ṣùgbọ́n majority of you ẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú torí personal interest. Tó bá wọlé kó lè bá a rí mi, tó bá wọlé kó lè bá a ra mọ́tò fún mi, tó bá ti wọlé èèyàn wa ni o, tó bá ti wọlé àwa náà gbàṣẹ́ o, àgbà contract ọjà ṣiṣẹ́ fún kó lè wọlé o. Èyí tí ò sí lọ́dún ní àwọn advanced country nìyẹn. Kò sí irú rẹ̀ ní àwọn advanced gbogbo olùdarí tí wọ́n gbòòrò yẹn. Àwọn òyìnbó, àwọn advanced country, àwọn ò kì í ṣiṣẹ́ fún olóṣèlú just because of their personal interest. But because of national interest, àwọn òyìnbó, àwọn advanced country, gbogbo àwọn ìlú tá à ń rí, àwọn Canada, London, gbogbo àwọn ìlú ńláńlá tá à ń rí yẹn, tí gbogbo wa fẹ́ lọ bẹ̀ yẹn, tá a fẹ́ débẹ̀ yẹn. Tó bá jẹ́ pé self interest ni wọ́n fi ń ṣiṣẹ́ fún olóṣèlú, ìlú tí wọ́n náà ní dáa. Ẹ wáyé wa lóde, bàbá Alápinni ń sọ̀rọ̀, wọ́n ní kò rí àwọn, kò ṣe nǹkan kan fáwọn láti ìgbà tó ti débẹ̀. Ọlọ́run ní jẹ́ ó ṣe nǹkan kan fún yín. Ẹ sọ̀rọ̀ on behalf of gbogbo èèyàn, ẹ ń sọ̀rọ̀ nípa on behalf of ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ rìn fún, ẹ̀yin tẹ́ ẹ jáde, ṣé ẹ̀yin nìkan ní Nàìjíríà? Ṣé ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ rìn fún yẹn, ẹ̀yin ní Nàìjíríà, ẹ̀yin nìkan Nàìjíríà? Ẹ mọ iye èèyàn tí ìyà ń jẹ lórílẹ̀-èdè yìí ni, ẹ mọ iye èèyàn tí wọ́n ti pa, ẹ mọ iye èèyàn tó pa ní Benue ni, ẹ wà dúró èèyàn tó pa ní Benue. Ẹ wà dúró èèyàn tí wọ́n pa ní Benue tó jẹ́ pé àwọn ni food basket of nation. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ lórílẹ̀-èdè yìí 75% oúnjẹ tí ń circulate lórílẹ̀-èdè yìí 75% ẹ̀ àti Benue ló ti wá. Ẹ wo bọ́n ṣe pa àwọn àgbẹ̀ lọ rẹpẹtẹ, kò sí security. Láì máa yí ọdún sẹ́yìn láti 1960 and battle with security, láti 1960 and battle pẹ̀lú instability of electricity, unstable electricity since 1960. Since 1960 tó fi dèní till date, no electricity, no stable electricity, no good education, no good road. There is no good
health care. Orílẹ̀-èdè tó jẹ́ pé tí àwọn olórí wọn bá ń ṣàìsàn wọn kì í gba ìtọ́jú ní hospital orílẹ̀-èdè wọn, òkè òkun náà ń lọ. Orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn olórí tí wọ́n ń darí níbẹ̀ wọn kì í enroll ọmọ wọn sí school education, wọn kì í fún ọmọ wọn ní education orílẹ̀-èdè yẹn, wọ́n kó ọmọ wọn lọ gba education ní òkè òkun, ní ìlú mi, ní country mi. Education wa lè dá bí káwọn olórí wọn káwọn ọmọ wọn kàwé níbí. Ilé ìwòsàn wa lè dá bí káwọn ọmọ dúró láti gba ìtọ́jú lórílẹ̀-èdè. Economy ti bàjẹ́. Ẹ wo Benue, ẹ wo bọ́n ṣe pààyàn rẹpẹtẹ níbẹ̀. Ajínigbé lónìí, ajínigbé lọ́la lórílẹ̀-èdè yìí. Bàbá Alápinni ẹ sọ̀rọ̀ nípa gbogbo yẹn, ẹ wá ń sọ̀rọ̀ nípa personal interest. Àgbàlagbà nìyẹn, wàláì. Tó bá jẹ́ pé ẹ kì í ṣe àgbàlagbà ni mi ń bá sọ̀rọ̀ gidi sí yín. Ṣùgbọ́n àgbàlagbà nìyẹn, bàbá ẹ wọjú orí yín, ẹ ronú. Gbogbo ẹ̀yin òṣèré tíátà tẹ́ ń rìnrìn ya kiri, ẹ ronú. Ẹ ronú. Ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín, ẹ̀yin tí ń kẹ́rù sí kòtò. Ìntẹ́yìn máa dalẹ̀ ti dà yìí, ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ọ̀la kí ni tẹ́yìn náà fẹ́ ṣe, ẹ fi ipa rere lélẹ̀. Oníkálukú wa ń dì mọ́ olóṣèlú just because of his personal interest. Tó lóṣèlú kan bá lóun fẹ́ gbégbé òun fẹ́ lọ kékeré sí i. Oníkálukú ọmọ dìmẹ́ tó bá rí pé ẹni tó oníkálukú bá ti rí pé ibẹ̀ lòun ti ṣàǹfààní lóníkálukú support. Ibi tó oníkálukú bá ti máa jẹ àǹfààní lóníkálukú support. Tẹ́ ẹ bá rí tí olóṣèlú kan tí ó support èèyàn kan ó ti rí pé ẹni yẹn jìnnà sóhun, òun ò lè tètè ráǹfààní jẹ lára rẹ̀. Ẹni tó bá rí pé súnmọ́ tó máa tètè jàǹfààní lára rẹ̀ láwọn èèyàn ń dì í mọ́. Àwọn èèyàn wa wọn dìbò support olóṣèlú torí pé kó lè bá a sá fún national interest mọ́, support olóṣèlú kó lè bá a sáté ṣe dáadáa ní gbogbo òlú, support olóṣèlú kó lè bá a ṣe dáadáa ní gbogbo ayé. Ṣùgbọ́n sẹ́tẹ̀nì ìbáṣádé bẹ́ẹ̀ ṣé yóò ṣe dáadáa fún mi? N tá n support ní sin nìyẹn. Sẹ́tẹ̀nì ìbádé bẹ́ẹ̀ sọ máa ṣe dáadáa fún mi. Ìbá àmọ́ ṣe dáadáa sí gbogbo ayé, ìbá àmọ́ da títì, ìbá àmọ́ da ọ̀nà, ìbá àmọ́ iná, ìbá àmọ́ da education, ìbá àmọ́ da tí yóò ṣàlè ṣe dáadáa fáwa. So bàbá Alápinni tó bá jẹ́ pé Tinubu gbé owó fún yín, ó gbé owó fún gbogbo ẹ̀yin tí ẹ jáde tẹ́ẹ̀rìn gìnìgìnì káàkiri ọjà, tí Tinubu bá gbé owó fún yín, ẹ máa jáde ẹ máa praise Tinubu fún wa. Ẹ máa jáde ẹ máa praise Tinubu tó bá jẹ́ pé Tinubu gbé owó fún yín. Torí pé bàbá Alápinni ti ń sọ̀rọ̀ yẹn, tó bá jẹ́ lọ jẹ́ sí pé Tinubu kàn fún wa níbi 10 million naira. Gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rìn gìnìgìnì jáde, tẹ́ẹ̀rìn gìnìgìnì wọ́jà, ẹgbà 10 million naira lọ́pin láàrin ara yín. Definitely bàbá Alápinni yóò sọ dáadáa nípa Tinubu fún wa. Bàbá Alápinni máa wàásù fún wa pé Tinubu dáa, ẹjẹ́ á tún tẹ̀lé lẹ́lẹ́kejì. Ṣùgbọ́n bàbá Alápinni ń campaign against Tinubu torí pé wọn benefit expectation wọn rí. Wọ́n expect kí Tinubu wọlé kó máa kó fáwọn owó òlù. Wọ́n expect kí Tinubu wọlé kó máa rán wọn lọ Mọ́kà, máa rán wọn lọ Umura, máa rán wọn lọ sí Jerusalem, máa fún àwọn lọ́wọ́ láì ṣiṣẹ́. Expectation wọn nìyẹn. Sí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìlú tá a bá fẹ́ kó dàgbàsókè, a gbọ́dọ̀ expect nǹkankan personally lọ́dọ̀ ẹni tá a fẹ́ gbé sípò tó yàtọ̀ sí national interest. Ẹ ṣe omi fún wa, ẹ ṣe iná fún wa, ẹ jẹ́ kí títì wa ó dáa, ẹ jẹ́ kí education wa ó dáa, ẹ jẹ́ kí ilé ìwòsàn wa ó dáa kó gbádùn. National interest nìyẹn tó yẹ kí everybody ó máa pariwo, gbogbo anybody tó bá fẹ́ gbé olóṣèlú dání. That is national interest. But nowadays in this country, ogun tá a fi ń jara wa ó ju ogun Israeli àti Iran lọ. Mo ń fi àsìkò yìí sọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Tẹ́ ẹ bá rí tí mo bá ń update lórí ọ̀rọ̀ Israeli àti Iran, kì í ṣe pé báyọ̀ mo ní personal interest lórí ẹnìkankan náà wọn o. Mi ń dẹ̀ support yìí bá ṣe ń jagun. Ṣùgbọ́n èmi mo kàn ń upload rẹ̀, mo ń update àwọn èèyàn kí àwọn èèyàn ó lè bá a máa rí bí nǹkan ṣe ń lọ lágbàáyé ni o. Tí Israeli bá ṣe nǹkankan, máa update yẹ o. Tí Iran bá ṣe nǹkankan, máa update yẹ. Kì í ṣe pé bóyá láti lè máa bóyá mo á ń support ẹ̀sìn kan. Torí pé I believe in humanity. I believe in humanity. Religion without humanity is useless. Gbogbo religion tá a bá ti ń ṣe tí ó bá ti ní humanity nú, ó useless. Ẹ̀sìn tí ó bá ti láàánú ọmọlàkejì, ó useless. Ẹ wo ogun tá a fi ń jara wa, ogun òṣèlú a fi ń jara wa lórílẹ̀-èdè yìí. Ogun ìmọ̀ tara tèmi nìkan ni mọ́mọ́ a fi ń jara lórílẹ̀-èdè yìí.
kí ni láríjà ìjọba tẹ́ ń ṣe lé wa lórí tí àwọn èèyàn wa ń kú? Kí ni láríjà ìjọba tẹ́ ń ṣe lé wa lórí tí àwọn Fúlàní tí wọ́n jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n lè dáko mọ́? Kí ni láríjà ìjọba tẹ́ ń ṣe lé wa lórí tí àwọn àgbẹ̀ ò lè lóko mọ́? Kí ni láríjà ìjọba tẹ́ ń ṣe lé wa lórí tá a lè travel long distance pẹ̀lú mọ́tò wa? Ẹni tó bá fẹ́ lọ sí Àbújá tó bá jẹ́ pé mọ́tò lọ fẹ́ wọ̀ àfi kí àwọn àfọ òjókòó lórí awọ tí ó fi lọ tí ó fi dé, àfi kí àwọn pásítọ̀ rí òjókòó ní orí ọ̀tà kẹ́mọ̀ ṣàdúrà tó fi lọ tí ó fi dé, torí pé Ọlọ́run ló lẹ̀mí. Ẹni tó bá fẹ́ lọ long distance, ó fẹ́ lọ Kano, ó fẹ́ lọ Àbújá, ó fẹ́ lọ Jọ́ọ̀sì, àfi kó lọ by flight. tó kò wá ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí wà lágbọ́n tí àáfàá Akeem ti sọ nípa bórílẹ̀-èdè yìí ṣe rí, pàápàá bí ìdákúrekú iná ó ṣe wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti pẹ̀lú bí àwọn èèyàn ṣe wà tó jẹ́ ṣe pé wọn ò lè sùn kàn forí lóṣù ká nípa ìsí security lórílẹ̀-èdè yìí. Ìyẹn nìkan kọ́ o, àti nípa ìdákúrekú iná, nípa epo àti gbogbo ẹ̀sìnpọ̀ olúkúrúmuṣu lórílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ ní kí la fẹ́ sọ gan pàtó pé ìjọba tó wà lórí àlééfà yìí, èyí tí bàbá wa Tinubu ń darí ẹ̀, kí la fẹ́ lè pè ní àṣeyọrí wọn láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀. Òun náà ló wá jẹ́ kó jáde gbayagbayà fún alápinni òòṣà nípa abápinnu ṣe ń sọ nípa pé òun ò rí nǹkan kan pọ́nlá nínú ìjọba Tinubu yìí. Ó tiẹ̀ sọ débi pé bá a bá rí ọmọ Nàìjíríà tó bá ń dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Iraq àti Israel, ó túmọ̀ sí pé onítùú òun ò mọ tí ń ṣe ni o, wípé ohun tí ń jó wa lábẹ́ aṣọ tó jẹ́ iná ó lọ kọjá bẹ́ẹ̀ tí gbogbo àwọn ibi tá à ń dárúkọ ìlọ o. Ọwọ́ aṣọ gbayagbayà bí àwọn èèyàn ṣe ní ìpọ́nlójú tó nínú ìjọba Tinubu yìí àti bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní lẹ́ni yìí. Ọmọ ń sọ ẹ̀wọ̀nù rẹ̀ bó ṣe rí, ó sọ nípa ti gbogbo àwọn àfáà tí wọ́n kàǹpẹ́ẹ̀ fún Tinubu pẹ̀lú wípé àfidẹ̀dẹ̀ kó wọlé ó lójú wọn ò wájà báyìí, wípé kàkà kí wọ́n máa sọ nípa Yorùbá nation. Ọ̀rọ̀ Tinubu yìí náà mà káwéwọ́ tí wọ́n ń sọ. Ọ̀wá nígbà tó ti dórí àlééfà kí la fẹ́ sọ pé wọ́n ṣe láwọn ọdún tí wọ́n ti lò yìí. Ẹ wo kò ní jù báyìí lọ táì lábalábí tá a wà yìí. Bó bá ṣe ń lo àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o. Ẹ láìkí ẹ̀, ẹ subscribe síbẹ̀ torí pé bó bá ṣe ń jábọ́ ní ìròyìn, bó bá ṣe ń jábọ́ ní àwọn àṣà àti àwọn ìṣesí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé, òun náà láwọn àbòyìn gbọ́ ní ìkànnì yìí. Ẹ máa ń kú òun bẹ́ẹ̀ o, Yorùbá Parapọ̀ TV, ẹ subscribe síbẹ̀, ẹ láìkí ẹ̀. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni. Búburú kan ò ní ṣe yín, kò sì ní ṣe mí. Ire o, ire kàbìtì. Àtìrètí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Àtìrètí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtìrètí rẹ̀.